TV. Ọmọ mi Àṣàkẹ́ nǹkan bá rí òwúrọ̀ kọ̀ọ̀kan tó wọ́n mú wálé lọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yunifásitì. ìyẹn ò yájú. orúkọ ẹni tó lóun fẹ́ fẹ́ ni ìwọ sá ti sọ fún un pé kọ̀sán náà ń bẹ Olúwa ò fọwọ́ sí ọ̀tán náà. èyí tẹ́ ẹ ní ọmọ pọ̀ lára ẹ̀yìn náà ni. àbọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀ nǹkan ti léjọ́. bẹ́ẹ̀ ni. Ṣàkẹ́ lóyún fún àbí kò lóyún fún ẹ. wọ́n sọ pé wọ́n ní lóòótọ́ ni. ọ̀tọ̀ ayọ̀ mi o. Àjàní ọ̀rọ̀ mà ti dàrú o nígbà tí mo dọ́dọ̀ aládùúrà nínú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo fún wọn wọ́n ní orúkọ tìrẹ nìkan ni kò dára rárá níbẹ̀. arábìnrin bọ́lẹ̀ ní ọ̀lọ́ ó tó gẹ́ báyìí ń ọ̀lọ́ mọ́. ṣébi tó ti gbẹ́ni rèé. ní ọ̀lọ́ mọ́ mo sọ fún ọ. ṣébi tó ti gbẹ́ni rèé. bí gbàgbé ọ ní nǹkan ṣé mo gbowó lọ́wọ́ ẹni oníwọ̀ ọ̀lọ́ mọ́. bẹ́ẹ̀ni padà tó ti bá mi èmi ò gbá ọ. kémi ó ṣe kí. ṣébi tó ti gbẹ́mi nìyí. ṣé o fẹ́ dúró rẹ̀? kí ni? láàbì kankan. ó jìyà. níbo gbẹ̀mí padà. ọ̀dà ti ṣébi tó ti gbẹ̀mí. ìwọ fún mi. ṣé mo mọ̀ rí ni? kí mo ṣe fún ọ? sáré kí ló dé? ẹ mà ṣe ò bẹ́ẹ̀ lábí ni o ó gbé mi ní Mọ́kọ́lá mò ń lọ sáré mọ́ ó ti kọ́kọ́ gbé mi rìnrìn ránù kiri náà o ó wá débi mi sí orérò yèmẹ̀ sí oníkèmí sọ̀kalẹ̀ òun ò lọ sáré mọ́. ṣé mo gbowó lọ́wọ́? ó ti ní kó gbé mi gbára síbi tó ti bá mi àgbáyé irun bá máa ń bú mi. ó ní fámìlì mọ̀nà kankan. fámìlì náà ni. ọmọ bàyà gèlèmọ̀ yìí. gèlèmọ̀ náà ni olùṣe ẹlẹ́nu wọ jù. ìwọ ọkùnrin ló ń ṣe kéèbú ẹni táxi yìí ẹ máa wù ọmọlúàbí owó fún ni òtún èèyàn. bàbá wù ọmọlúàbí nǹkan. owó ń tiẹ̀. ẹ ṣe ń jàre. ọkàn tiẹ̀ o ó sì mà ẹ lè fi àga mi gbé ẹ lè pé kéré kan pa ọmọ rí ẹ kàn ti yín o. lọkọ̀ tí o lọ sí. mo fúnra rẹ. ṣé kò wá ṣòro. ọ̀rọ̀ Àṣàkẹ́ ni o. Àṣàkẹ́ kí ló ṣe. èmi ló tún bi. àní ọ̀rọ̀ tí ọkọ tó fẹ́ mú wálé yà á ti ṣe sí. àbí. ṣé yóò ní. mo mọ̀ pé yóò ní. a ti yanjú ẹ̀. ọmọdé ló kọ́kọ́ ń ṣe. wòlíì náà sì ti dá sí i. òun gan ti á gbà báyìí pé òun gbọ́dọ̀ ṣe sùúrù kóun kọ́kọ́ kàwé ná kóun tó lọ́kọ. àkókò kí ọmọ lọ́kọ ọmọ ẹni a máa dá aká ṣáyà. ṣé ìwọ wá rò pé ọ̀rọ̀ ọkọ níní ó dìwé kíkà lọ́wọ́ ni. ń bọ̀ ọ̀rọ̀ ọmọ tèmi ó ti já kan jùlẹ̀ fọkọ rẹ̀ ń sì ń kàwé lọ́wọ́ báyìí àbí. ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ ìyàtọ̀ ojú mi nù gbogbo àti mo ti ń bá a bọ̀ tọ́lọ́run sì ń ràn mí lọ́wọ́ ó fẹ́ lọ sí yunifásitì ó kọ́ mi ló sì gbọ́dọ̀ fi gboyè yóò àti amọ̀kọ̀ọ̀kan lásìkò yìí. báyìí ni o ẹ jẹ́ àjọ pàápọ̀ máa bá ọmọ ìwé tí wọ́n bá fẹ́ ṣìnà o ẹ má sọ mí da láì mọ̀ ṣe. ọ̀rọ̀ rẹ kúkú dá ó kàn ṣe pé èmi fẹ́ kọ́ ọmọ pé ọ̀rọ̀ òwe kíkà ọ̀rọ̀ ọkọ níní kò dira wọn lọ́wọ́ àti pé ètò ń pé ó gbọ́dọ̀ fi orúkọ rẹ gbàwé ẹ̀rí hùn òkùnkùn ṣeé ṣe
n kò bá sì yá àmọ́ yí ó kọ padà. àti pé èmi ò sákàtì ẹ̀ fẹ́ kọ́ làágùn jìnnà lórí ọ̀rọ̀ yìí torí pé àwọn ọmọ ti bá ètò jìnnà. Àjàní ti dọkọ Àṣàkẹ́. níbo. Àṣàkẹ́ ti lóyún. Àṣàkẹ́ ṣe kíni. Adélékè. Àṣàkẹ́ ṣe kíni. ń bọ̀ ló ti gbọ́ ta ló wí fún ọ. mọ bọ ọkùnrin jẹ sọkàn gírí n ò sì fẹ́ kọ́ ọ da àwọn ọmọ ọlọ́mọ láàmú o. Àṣàkẹ́ ó dójú tì mí ni. n ó tún padà wá rí ọ. Àṣàkẹ́ sọ mí dáadáa mọ̀ ọ́n ṣe lójú àwọn ọ̀rẹ́ mi. ẹ ṣe ẹkú àtúnṣe nílé ṣé ẹ ti bá sọ ṣé ò bára jẹ́. ó bára jẹ́ ó bára jẹ́ gan-an ni àti kẹ́ ìyá lọ ní sùúrù fúnra yín èmi ó tún máa padà wá. ó dàbọ̀ ná. èmi ní sà. pèyẹ ẹ náà wà fún mi. mọ́mù bàbá ń pè é wọ́n ní kí ẹ yọjú sáwọn. ìwọ Àṣàkẹ́ ọpẹ́ kó o tó dé o ìwọ mo sì ń retí tí mo fi tí ì sùn ara ń tà ń wí fún ọ náà nù. wá o ìbéèrè kékeré kan mo fẹ́ bi ọ́ mo sì fẹ́ kọ́ ọ dá mi lóhùn tààrà. àwọn kan purọ́ mọ́ ọ nígbà tá a ti bá ọ sọ̀rọ̀ tó ti ní sùúrù nípa tọkọ níní pẹ́pẹ́sẹ́ wọ́n wá lọ fẹ́ra kù èmi ti sẹ́ di ọ́ o onírọ́ ni ẹ ń pa wọ́n á fẹ́ kọ́ ọ fẹ́nu ara rẹ sọ fún wa ṣé irọ́ ni àbó òótọ́. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀kún bọ́ bá ti rí ni ọ sọ fún mi. àbí nǹkan ń sọmọ yìí ni etí rẹ di àbọ̀ ọ̀gbọ́n tí ń bí ọ ṣé lóòótọ́ ló lóyún àbírọ́ ni. òótọ́ ni. ẹ gbà mí o òótọ́ ni. Àṣàkẹ́. ìjẹkùn. àṣọ lórí burúkú ni ìwọ ọmọ játijàti. ẹ forí jì mí. láyé mi o sì dójú tì mí. mo tẹ́ o. wá gbọ́ látẹnu òní lọ mo kọ́ ọlọ́mọ pátápátá. ẹ forí di ọmọdé ló ń ṣe ẹjọ́. mo ní kó o jáde. ẹ dákun. jáde lọ bọ́kọ ẹ. ẹ forí jì mí. jáde kí n tó ṣépè fún ọ. ẹ dákun. kí n tó máa sìn mo gbèlè ọmọ mi. ẹ dákun. ìbá ń bẹ̀ wọ́n mo dáràn. Àṣàkẹ́. Sọ́rí wọn bàbá alágídí yóò sì burúkú yìí. Sọ́rí nǹkan tó ní èrò àjọ pàpapọ̀. Tí mo bá fi rí ọmọ mi. Àṣàkẹ́ sí lọ́gọ̀rí. Lóòrùn dúdú yìí pẹ̀lú ipò tó wà. Tí mo bá fi rí ọmọ pé wèrè kan ju wèrè kan lọ. Èmi gan wèrè tèmi ju tiẹ̀ lọ. Ìwọ bàbá àgbà ìyá burúkú yìí. Àṣàkẹ́.
Tani? Èmi. Àṣàkẹ́. Kí ló dé? Mi ò. Àṣàkẹ́. Ẹsẹ̀ mi. Inú mi. Orí ló fọ́ mi o. Oya, màmá ọ̀yà sára. Oníyà. Yé! Mo fẹ́ gbọ́nsẹ̀ náà. Oya. Salora. Rora. Ha. Okay. Ẹ dákun, ẹ káalẹ́ o. Ẹ káàbọ̀. Ẹ káalẹ́. Ẹ dákun, sísọ òbí tí ń gbé ní ìmọ̀bìnrin. Ó lọ lé wọn, òyìn tí padà dé. Mo dáràn. Sí ò sí nǹkan. Èmi nìyá rẹ̀, ó ti kú òǹlé. Kò tí ì dé bí, kò padà dé bí. Kéde yìí. Kéde bí. Àṣàkẹ́. Ẹ tí ì délé. Ẹ gbà mí. Mo sì wí o. Àṣàkẹ́. Ìyàwó ara ẹ̀ ti ń balẹ̀ díẹ̀díẹ̀. Ó dàbí ẹni kú mi ti dànù. Ìgbà ò tí ì fọ́ ká dúpẹ́. Ara ẹ̀ ti ń wálẹ̀. Ṣé mo lè rí? Kò tí ì yá, ẹ tí lè rí sí i. Ó yá títí wákàtí kan ẹ lè lọ rí. Ó sì máa dúró sọ́dọ̀ wa fún ọjọ́ bíi mélòó kan. Tí a ti fẹ́ máa wojú ẹ̀. Ṣé bọ́? Ẹlẹ́. Mo ti kirikiri láàrin àjíǹkù bí ọmọ mi gbà lọ. N ò rásàkẹ́. Mo dárò. N ò rásàkẹ́ ooo. Ẹgbà bí mo gbé. N ò rásàkẹ́. N ò rásàkẹ́ ooo. Ẹgbà mi ooo. Àṣàkẹ́. Mo ní mo wá Àṣàkẹ́ lọ. Lóru dúdú yìí. Ẹgbà mi. Ẹgbà mi. Bàbá. Orí mi o. Kí ló ṣẹlẹ̀? Mo rọ́mọ mi. Mo ló lò ń lọ. Mo rà Àṣàkẹ́. Ẹgbà mi. Ẹgbà mi o. Pẹ̀lẹ́. Àjàní. Dákun, mo mọ̀ pé ọ̀sán tí ilẹ̀ fi mọ́. Ṣùgbọ́n wà bá mi lọ sí ilé wa. Bàbá mi lọ sọ fún màmá mi wípé ibí ni mo wà. Torí mo mọ̀ pé yóò ti fẹ́ ṣera rẹ̀ léṣe. Ó dáa, máa kó fìyẹn ra oògùn tán ní kára. Ṣùgbọ́n Àṣàkẹ́, jọ̀ọ́ fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀ o.
Mo rí nǹkan tó ṣẹlẹ̀ sí wa yìí burú púpọ̀ ṣùgbọ́n Ọlọ́run á fún wa ní mi. Àmín. Ìwọ náà má sì bínú. Mo fẹ́ jẹ́ kó mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí bàbá mi ló fà á. Ọlọ́run á gbé wa lékè. Àmín. Ọlọ́run á gbé wa. Jẹ́ kí n wá tètè lọ. Má pẹ́. Mo ti gbọ́. Ìṣẹ̀lẹ̀. Ọba Aláṣàkẹ́. Àṣàkẹ́ ń kọ́. Ó wà nílé ìwòsàn. Níbo? Ṣùgbọ́n ara ẹ̀ ti ń yá. Ọya, máa gbé mi nìṣó ń bẹ̀. Wọ́n dáràn. Orí mi burú mo sọ fún ẹ. Ó dà pé ó lè máa lọ lé nírọ̀lẹ́ kó lọ sí nílé. Ó dá dókítà. Jẹ́ kó gba àwọn oògùn yìí sí kó tó lọ lé. Mo ń bọ̀ o. Dọ̀tún. Káàbọ̀. Pẹ̀lẹ́. Mo mọ̀ ń kọ́ àwọn ni mo wá rí o. Àwọn ló wà lórí bẹ́ẹ̀dì. Ẹ ǹlẹ́ mà. Dọ̀tún. Ìyá ọkọ mi ò ṣe jókòó. Ẹ ṣeun. Dọ̀tún ó mà ṣe Ọlọ́run ó pọ́n ẹ lé. Àmín mọ́. Ní tí mo ṣe pè ẹ́ ni ọ̀rọ̀ owó àti lọ́lá yìí kò dùn mọ́ mi nínú. Ṣé yẹ kẹ́yìn náà mọ̀ pé iṣẹ́ èṣù ni gbogbo ohun tó bá máa da bí ó ti kọ́kọ́ rí rèé. Dọ̀tún má bínú jọ. Ẹ kúkú mọ̀ pé wọn bá jà ń tèmi òun lọ́sẹ̀ mi bí ò bá sì sí kí ni. Lóòótọ́ ni ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ lọ́lá ó yẹ kí wọ́n náà bẹ̀ Dọ̀tún. Má bínú. Ìfẹ́ ò parí ni. Ẹ jẹ́ ó parí o. Ṣé o gbọ́? Ẹ ṣeun mọ́. Sọ ọmọ ọ̀pọ̀ ohun tó ọ sí yẹn ọ̀dá tó kò dáa tó. Má bínú. Ó yẹ kí ìwọ náà ti mọ̀ pé ọwọ́ tí o fi mú mi yẹn ti le jù àti wípé ò jẹ́ kí n rí mú mi. Ẹ̀bi tí ń wá jẹ báyìí ni wípé mo fẹ́ràn rẹ jù. Má bínú. Kò burú. Èwo ló wá ń ṣe báyìí o? Báwo ló ṣe ń lo ìsinmi gbọ́rọ̀ ẹ̀? Ilé ni mo wà nígbà tí máa ń kàwé. Wọ́n náà ń dáa. Àmọ́ n ò nílò dúró pẹ́ báyìí. Jẹun kó wá gbé ọ ká jáde lọ nírọ̀lẹ́ yìí. Bí aago méje ń kọ́. Ó dà kò burú. Jẹ́ kí n gbá màlà wọn ká jẹ. Àmọ̀là. Bẹ́ẹ̀ni. ÒpómúléróTV. Tẹ́ bá ní wí mo lè máa wí o, bẹ́ẹ̀ sì ní rò mo lè máa rò o, mo lè búyàn kó forí sọlẹ̀,
ọjọ́ mo ti dáyé n ò gbọ́ rí Ṣàngó ọjà àkókò ni mo gbà bàbá mo gbà dákun má jalè àbíkókó sẹ̀ bí erí iṣu àbàtàǹpàkò bí erí ebè kúrọ̀ fákáfìkì bí iná ọkọ̀ mọ̀dámọ́dá bí ó ti rí náà kọ́ yìí mọ̀dámọ́dá mọ̀dámọ́dá bí ó ti rí náà kọ́ yìí mọ̀dámọ́dá gbogbo wọn dàbí ewúrẹ́ ìyá mi ọlọ́mú kan àbà ajá máa bù mí jẹ mo ti rúbọ àyálù o ajá máa bù mí jẹ. Òpómúléró, 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 Òpómúléró TV. She made a name for herself and she was an icon. Mama was very generous, but she was also very realistic. Gbogbo wa náà la máa ń ṣàdúrà pé káwọn ọmọ wa kí wọ́n yàn kí wọ́n yanjú kí wọ́n ṣe olóríire. A normal civilization must not forget their heroes. I feel that life well spent. Praise the Lord. Today is a great day. A day that we are remembering our mommy, Chief Mrs. Esther Bisoye Tejosho. His Imperial Majesty láti Ilé-Ifẹ̀ òní wọ́n ti wá sí ilẹ̀ ẹ̀ka kábíyèsí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Mama, dídùn ní ìrántí olódodo. We are remembering you today. Lágbára Ọlọ́run èyí tẹ́ fi sílẹ̀ ò máa jẹ́ o. Kábíyèsí náà lè tọ́jú wa. And we are grateful to God for the part and the seed you have sown. Seed of unity. Seed of everything. And so after your death, I was installed before Kiyalode of Egbala. I give glory to God for a life well lived, a life that imparted on others, a legacy that we are all enjoying. And as Yalode said, it's not only the Teju shoes that are enjoying this, I'm also enjoying it, and many of us. So many things. You see what I'm gbogbo ilé tó wà ní church kò sí tí màmá bá wọn dùn mọ́ wọn kàn gbé wá bá a lóde ṣùgbọ́n àwọn míì wọ́n á dùn
because of Mama today. May God bless everybody as a Olóòtú tí à ń ṣe ìyàwó fún láàrin tẹ́jú ìlú ọmọ màmá èyí lórí màmá aṣèkúdú méje bí ọ̀rọ̀ aṣèkúdú pílò wà èmi náà kúlà wà. Aṣèkúdú màlúù wà èmi náà gbé màlúù wà. And you know, the 20 years is just like yesterday. Ó yẹ kí gbogbo wa ká rántí ọjọ́ iwájú wa nígbà tá a bá lọ tán kí làwọn èèyàn máa sọ gbà wá. Ó dọ̀wọ́ rẹ̀ o abímọlémọ́ ó dọ̀wọ́ rẹ̀ bàbá ó dọ̀wọ́ rẹ̀ o ká máa rí ṣe ó dọ̀wọ́ rẹ̀ o. We must connect the dignity of our past with the opportunities of the present and the possibilities of the future. And that is the reason why we have brought the children to come and listen to us here and begin to connect what they will do in the future with what had happened in the past. And that is the reason why we work with the Tejo family in bringing this program to life. We are à ń káàbọ̀ padà. Mo mọ̀ pé à ń gbádùn àwọn ètò wa o. Ṣèbí mo kúkú ti fọ́nrán àwọn láti bẹ̀rẹ̀ pé ètò tí ènì yìí ó yàn ó nádùn ó tún wá ní arinrin sáwárí fọ́mì ìparọ́ sáwárí lórí ÒpómúléróTV. Máa hírọ́ nínú ohun ẹ̀fọ́ ìsìn bá ti rí gan báyìí òun ẹ̀kí ẹgbẹ́ wa ń ran ni. Sáwárí ní báyìí àsìkò tí wá tó ń èmi o láti kúrò ní orí ètò lè ní sí àwárí. Orúkọ mi òun náà ó ṣe Olúwatóyìn Ọmọ́túbúra ni. A tún pàdé ní ọjọ́ míì di Ọlọ́run dìkàsán wa ní dédé ògbà. Ó dàbọ̀.